àwọn Fúlàní darandaran wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà wọ́n tún gbèsè wọn dé o èyí ló mú kí àwọn irú ẹkùn kí wọ́n dìde ní wàràǹṣeṣà yìí pé níbo ló ti ṣẹlẹ̀ níbo ni wọ́n wà yìí gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral gan ẹ jẹ́ káwọn èèyàn kó rí fídíò yìí gbogbo ojú tó ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ojú yóò ní fọ́ títẹ fi ń gbọ́ kò ní dé wàhálà àti ìdààmú kò ní wọlé tàn yín lórúkọ Jésù ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí náà mò ń bọ̀ wá. bí ẹ ṣe ń wò lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lórí ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí àbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun it ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ àti ogun ọ̀gá ọlọ́pàá pátá ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Òsàmọ́lẹ̀ Chief Sunday mo kí àbá mi Chief Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódò dẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni pé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mọ́ndà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wọ́n ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́bẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí ní rí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fọlọ́kọ ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́kọ̀ọ́ wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́ bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tí wọ́n rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìfún ti san ọwọ́ àdìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí orúkọ mi Odoko Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Chief Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ ọ̀rọ̀ ọyàn bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ́yìn gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú ìfẹ́ gan tó ní fídíò ni tó pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ́yìí tí a lè post ẹ sí gbogbo ayé kí gbogbo ayé rí so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ ko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ di ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wa ò papọ̀ tí wà wà ò papọ̀ tí sọ̀rọ̀ sí wa ò papọ̀ tẹ wá sọ adi káwọ́ òṣìṣẹ́ kẹ́yìn ọmọ kéré iṣẹ́ gbogbo ti rírú rẹ̀ gbogbo bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn táwa fi dé ọ̀dọ̀ ọ̀gá tá a dẹ̀ mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé tá a mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà ìmí lójú débẹ̀ àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wa àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n fẹ́ ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Tonsolúṣọlá Làbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwọn àbí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbo ní tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network ìlú ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ́ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí
báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ kùkọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nínú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyegi òsì fẹ́ni tí kì í sòótọ́ bonirọ́ bá gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìró ẹ̀kún security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nà ṣe Elédùmarè ọba yóò sì ràn yín lọ́wọ́ láti lè ṣe tẹ́ ẹ ṣe. ìró ẹ̀kún ìró ẹ̀kún ìró ẹ̀kún. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba níjòyè honorable senator governor ọba adúpẹ́ lọ bàbá wa Onírìṣà Ọ̀jájá adúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ ó dẹ̀ síbẹ̀ tí bàbá òní yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé olórí aládé gbogbo tó ń pa wọn làwọn adúpẹ́ lọ bàbá wa Onírìṣà olórí aládé gbogbo ẹ̀rọ jẹ́mi ó gbé bá ń ṣe kábíyèsí mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state ìlú Ẹ̀kọ́ tí Awórò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand wọ́n dẹ̀ gbé wá fún wa láti fi hàn so àfi kọ́kọ́rọ́ lè lọ́n sìn iṣẹ́ tó ní kẹ́bi ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹ́bi ṣe security bàbá làwọn fẹ́ kẹ́bi ṣe lọ́sùn wọ́n ní kẹ́bi ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ́ wá ń jà àwọn àlẹ́ ẹgbẹ́ mọ́tò ẹ̀kún lọ́bẹ̀ security ẹ ṣàbò fáwọn aráàlú ní ti lọ sóko kó lọ sóko lálàáfíà àwọn tó ń jiyàn gbé ẹgbẹ́ àwọn wọnú gbó mọ́tò tó ṣe wọgbó ilé ọ̀sán tó ṣe wọgbó ẹwọgbó tí wọn ẹ bá wọn pò kọ́lọ́njẹ́ bàbá wa ò ní ogun wọ́n dàgbà wọ́n lọ bí 170 inú ayé ọjọ́ pé sẹ́tọ́ lọ́wọ́ bàbá ò ní wá jẹ́ kọ́lọ́n jẹ́ kí wọ́n lè jẹ́ àfi bàbá wa Olúbàdàn bá ń ṣe kábíyèsí bàbá wa Olúgbọ́n ti orílẹ̀ gbọ́n bàbá wa Ùjalẹ̀ bàbá Aláké bàbá wa Ajérò ti Èkìtì Olúkòtì ti ìlú Èkìtì Oníkòyí Òsímọ̀wé gbogbo ọba lọ́wọ́ àfi gbogbo ọba pátápátá orílẹ̀ kẹta gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin of Ọ̀yọ́ àwọn dúpẹ́ lọ bàbá wa Onírìṣà Ọlọ́run jẹ́ mi bàbá òní ogun dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa bàbá sí bẹ́bẹ́ o yàtọ̀ fún chẹ́ẹ̀kì owó bí 100 million bàbá tó wá gbé mọ́tò lẹ̀ Ọlọ́run nípa bàbá wọn rẹ àwọn adúpẹ́ o gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ lọ́wọ́ yín o mo tẹ̀ nítorí ẹ̀sìn ò ní bàjẹ́ ẹni wájú Ọlọ́run ti ṣe bàbá òní Ọlọ́run ní dá yín padà sẹ́yìn àwọn yóò ní wọ́ọ̀kù láéláé dúpẹ́ o Awórò onídààmú ọlọ́mọ ọkọ̀ sí ni o ṣe dáadáa lọ́sọ̀ o. ọkọ̀ náà lẹ́ ń wò yìí gẹ́gẹ́ bí ọba Onírìṣà tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho pé wọ́n fún wọn ní ọkọ̀ àti 100 million òun náà ni wọ́n fi lé wọn lọ́wọ́ báyìí fún àǹfààní ẹ̀yin tẹ̀ tí ì fídíò yẹn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n brand ẹ̀ sí ìwọ ẹkùn security network bí wọ́n ṣe hand over lé wọn lọ́wọ́ nílé. àti àwọn ọba tí a jẹ́ wà ní ọkọ̀ tó lọ́wọ́ rẹ̀ pé àwọn apèsèntì ẹ̀fún láti tó jẹ́ ọmọ náà ti gbogbo Ọ̀ṣun state ní ìpínlẹ̀ Ọ̀ṣun. bàbá ní kí n sọ pé kékeré léyìí tí wọ́n bá ṣe ṣiṣẹ́ tó bá ṣe ń wú àwọn lórí bẹ́ẹ̀ làwọn ti kiri àwọn tó máa ra nǹkan èròjà fún yín sí ọkọ̀ tó bàbá fún yín lónìí agbára Ọlọ́run àwọn yóò ní jágun. àṣẹ àṣẹ àṣẹ. This is Toyota Tacoma 2010 tí bàbá wa ṣèlérí bọ̀ ní kúrìrò. ẹ ṣeun ẹ pàtẹ́wọ́ kábíyèsí o. ẹ ṣeun ní àti Ọ̀sáfíìsì TV ni a ti mú fọ́nrán yìí wá fún wa Fúlàní wọ́n tuntun gbèsè wọn dé ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣiṣẹ́ èyí tó jẹ́ pé ó ní ìbẹ̀rù Ọlọ́run nínú àwọn ìwé ẹkùn wọn náà wọn ní evidence lọ́wọ́ gbogbo evidence wọn ló wà lọ́wọ́ pátápátá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Fúlàní ẹ má jẹ́ kó dá ogun sílẹ̀ ní ilẹ̀ Yorùbá tàbí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lápapọ̀ o yóò dára fún wa ohun táwọn náà bá rí sí ẹ jẹ́ kí a sọ ní comment section ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá wa subscribe sí láti Ọ̀sáfíìsì TV ẹ jọ̀ọ́ ẹ subscribe button yẹn lẹ́wọ̀n sàlẹ̀ yẹn ẹ bá wa gbé ọwọ́ lé bí ẹ ṣe ń ṣe ọwọ́ yẹn lórúkọ Jésù ẹ ní fi gbọ́mọ sí ẹ fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí ẹ ṣé ó dàbọ̀.